káàbọ̀ padà yín ará ilé, mo lérò pé ẹ jẹ gbádùn nǹkan tí Tọ́pẹ́ bá wa sọ nítorí pé Tọ́pẹ́ is always on point. Ní báyìí mo fẹ́ tún wá rán ẹ létí gbogbo nǹkan tá a ti ń sọ látàtàárọ̀. Kí là ń sọ á ní pé ó ṣe kókó ká gbé ìgbésí ayé wa nínú ìlera tó péye, ká gbé nínú ìlera tó ní ṣe pẹ̀lú àlàáfíà àti ìrọ̀rùn. Nípa pé à ń ṣe exercise lóòrèkóòrè, nípa pé à ń jẹun gidi sẹ́nu wa, kì í ṣe pé ká mọ ẹ̀bà kó pọ̀, àmọ́ kí a jẹ nǹkan tó jẹ́ pé ó ní àǹfààní tó fẹ́ ṣe fára wa. Mo tún sọ̀rọ̀ nípa pé a gbọ́dọ̀ máa sùn dáadáa. Ó ṣe kókó kí àgbàlagbà kan sùn fún wákàtí 6 sí 7 nínú 24 hours Ọlọ́run fi jìnkẹ́ wa. Ẹ jọ̀ọ́ ẹ má sọ pé ẹ ti busy ju, ẹ ti ṣe jù, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ó ṣe kókó. Kò tún tán síbẹ̀ ó yẹ kí a máa hang out, ká máa jáde lọ, ká máa jáde pẹ̀lú àwọn èèyàn tó jẹ́ pé ó máa ń múnú wa dùn lóòrèkóòrè, nítorí pé bí a ṣe ń dunnú sí báyìí lẹ́mí wa ṣe máa gùn sí. Ẹ̀mí wa ọ̀dẹ̀ ní kúrú láṣẹ Èdùmàrè. Ìkarùn ni wípé ká jọ mẹ́rẹ̀ẹ̀rin tí mo sọ yẹn ká jọ pọ̀, ká sọ́dún díndín. Ìyẹn la lè fi gbé ìgbésí ayé àlàáfíà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Níkẹ́ tí wọ́n á kọ́ wa bí wọ́n ṣe ń ṣe ẹ̀gbà ọrùn pẹ̀lú àǹkárá. Ọmọ náà dára, kí ló dé? Bó ṣe ń lẹ́wà tó báyìí níṣẹ́ ọwọ́ ẹ̀ tún ṣe kíni ló tún lẹ́wà jù bẹ́ẹ̀ lọ. Mo dẹ̀ sọ fún yín wípé bó ṣe ń ṣe lọ yẹn kó ṣáà máa ṣe lọ, nítorí pé yìí máa ṣe àfihàn ibi tó bá dé. Ní báyìí mo fẹ́ ká ṣe kíni ká kí Níkẹ́ káàbọ̀ padà sí orí ètò Miliki Express. Ó ga jù. Ó lẹ́wà lójú, tó lẹ́wà lọ́rùn. Wọ́n lẹ́wà lójú, wọ́n lẹ́wà lọ́rùn, ẹ̀yin náà ni. Òun náà rèé o. Òun ni. Ìparí ẹ̀ pátápátá òun rèé. Ó dẹ̀ lẹ́wà náà kì í ṣe. Ẹ mọ̀ kí mò ń sọ wípé ẹgbẹ́ kan báyìí òun la máa tò àwọn bíìdì yẹn sí. A máa tún fi apá kan ṣe brooch. Òun wá rèé. Brooch mẹ́ta lẹ́yìn tó wá tó sí. Brooch mẹ́ta ni mo tò sí. Ẹlẹ́yọkan ìlélẹ̀ tó bá yẹ pé ẹyọkan. So ẹlẹ́yọkan yẹn àwọn bíìdì yẹn wọ́n máa pọ̀ dáadáa ń bẹ̀. Àwọn nǹkan tẹ́lẹ̀ ṣe yóò lẹ́wà lọ́pọ̀lọpọ̀. Kí ló dé? Brooch mẹ́ta lẹ fi ṣe léyìí. Brooch mẹ́ta ni. Òun nìkan tán. Brooch mẹ́ta ni ẹlẹ́yọkan náà dẹ̀ léyìí. Ni mo fi sọ wípé tó bá yẹ pé bóyá a fẹ́ kí bíìdì yẹn wà lẹ́gbẹ̀ẹ́ kan. Bẹ́ẹ̀ni. Òun rèé brooch máa pọ̀. Ṣùgbọ́n tó bá yẹ kí bóyá ìlẹ̀kẹ̀ ta sí sínú ẹ̀ ó pọ̀, a máa fi brooch ẹyọkan sí. Tó bá dẹ̀ pé kìkìdá brooch lẹ́yìn fẹ́ǹsì yín, ẹ ṣáà rọra fi bíìdì lẹ̀. Ẹ kàn ṣáà rán aṣọ yẹn ní sọ̀rọ̀, kẹ̀dẹ̀ra máa lẹ àwọn brooch yẹn mọ́. Ẹ dẹ̀ rántí pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbà tá máa bẹ̀rẹ̀ pé kíní yìí ni mo kọ́ wa. Bẹ́ẹ̀ni, mo rántí ìgbà kọ́, èmi náà ti lè ṣe é. Òun ni mo kọ́ wa, òun náà rèé. Ẹ tún lè fi ṣe yẹrí etí. Bẹ́ẹ̀ni. Ẹ tún lè fi ṣe yẹrí etí. Nǹkan tí mo wá fẹ́ kẹ́ ṣe fún mi ni wípé ẹ̀yin ẹ ṣe tọ̀dọ̀ yín nílé, kẹ́ ẹ post yẹ fi wá àbí ká mọ̀ pé ẹ̀ ń bá wa lọ, ẹ̀ ń kẹ́ẹ̀kẹ́ bá ṣe ń sọ. Tó bá dẹ̀ wá jẹ́ pé bóyá ẹ̀yin wá fẹ́ ní brooch o, ẹ lè lo button. Ẹ lè lo button sí. Àmọ́ ṣé brooch yẹn gbọ́dọ̀ bá àǹkárá yẹn lọ? Dandan kọ́. Tó bá yẹ kí bóyá ẹ fi àǹkárá ṣe chain, ẹ wá lè fi plain material, ẹ lè cut nẹ́ẹ̀tì, ẹ lè lo oríṣiríṣi nǹkan kẹ́ fi ṣe brooch. Ó kàn ṣáà ti jẹ́ wípé bóyá kò kí ń ṣe irin, kò ń ṣe brooch irin tá à ń gbé sọ́run. Tó yẹ pé a kàn wá fa àǹkárá yẹn wá sílẹ̀ jẹ̀bẹ̀tẹ̀. Ó ti yé eyín. Bí irú eléyìí ń sìn, a tún lẹ stone mọ́ àǹkárá yẹn lára, a fi bead sórí eléyìí. Ẹ kàn máa ẹ máa fi ara tó bá wù yín ni kẹ́ fi dá. Ẹ̀yin lẹ ní, ẹ̀yin lẹ lọ́wọ́ yín, ẹ̀yin lẹ làǹkárá. Ọlọ́pàá kankan ò lè mú yín sí. Tẹ́ bá wá ṣe tó wá dán tó dùn wò, ẹ package ẹ̀. Kẹ́ ẹ fi signature yín sí. Ló bá di títà. Ó dà sẹ́yìn lẹ́yìn ṣe léyìn sí. Tẹ́ bá fẹ́ tà bí èlò lè máa tà. Àti bá ṣe rí bẹ́ẹ̀ ṣe dá sí mi. Wọ́n fẹ́ àti ìdá wọn lẹ́wà o, àpò wọn náà máa beautiful, bàbá ṣàlẹ̀ yìí. Ṣùgbọ́n tó bá rí tó ní mo níwọ̀n nìyí. Àǹtí ẹ ṣàbá wa rà, àbí kó ṣàti dowó iye tẹ́ bá mú wá náà ni. Ọlọ́run á dẹ̀jẹ̀ ká jẹ bùbá. Àbí ìyàwó ààrẹ orílẹ̀-èdè àwa dé, àwa ní kí n tà fún wa ní kẹ́ mú $500 wá. Láyé. Tọ́mà ti lè mú $500 wá. Dọ́là gan ní fi gbà kó ń ṣe pọ́n. A dúpẹ́ pé a pè yín ẹ̀dẹ̀ jẹ́ wa. Ilé àtọ̀nà tẹ́ fi sílẹ̀ ò ní bàjẹ́ o. Àmì o, àbí àjọlẹ̀pọ̀ náà ni. Àwọn aláṣẹ ẹjọ́ ní Orísun adẹ̀jọ́ gbọ́dọ̀ máa ṣètò náà. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin ará ilé, ẹ jẹ́ ká fi ìdùnnú, ayọ̀ àti àlàáfíà pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ó dìgbà.